aya Balogun Omolabake o aya Balogun mo kí ọ kú ewu ọdún o aya Balogun ó dàgbà ó tún ṣe mìíràn sí o aya Balogun nǹkan kan ò ní ṣe ọ̀ṣẹ̀ mìíràn o aya Balogun you are +1 o Gbemisola aya Balogun. mo kórin dé mo kólúdé ilé olùdásílẹ̀ World Bible Seraphim Church Isapodo ní Ijebu Ifẹ̀ lèmi ń lọ lọ́wọ́lọ́wọ́. Omolabake Oluwagbemisola Balogun JP ló ń ṣe 60 lọ́wọ́lọ́wọ́. Diamond Jubilee ni ẹ̀rí nǹkan ni aya wọn ní Igbooye ọpẹ́ ńlá ló tọ́ sí Olúwa Ọlọ́run ọba. Ọmọ bàbá afẹ́mọ́sì àti ìyá afẹ́mọ́sì nílé Ọ̀ṣunlàlúrè Ìgbàyé ayọ̀ kalẹ̀. Gbogbo September 14 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ ò ṣòwò jèrè. Ìsúnmọ́ni là á mọ̀ ṣe ẹni ẹjẹ́ àjọ kí ẹni orí dá nínú à ń jíṣẹ́ Olúwa. Oníwà tútù bí àdàbà káni má ní òsí nínú ọ̀rọ̀ rẹ̀ rárá. Jẹ́ǹjẹ́ ló láyé mo mọ ti olùdásílẹ̀ ìjọ World Bible Seraphim Church tí ń bẹ ní Isapodo Ijebu Ifẹ̀ báhùn akọ́ṣẹ́mọṣẹ́ ni nínú káṣorí lóge. Àwọn Nigeria Association of Hairdressers and Cosmetologists Logun State mọ̀ ọ́ dájú ṣáká. Supplier tó yanrantí nínú ká supply iyẹ̀pẹ̀ òkúta àwọn abúlé ṣòwòrè Ògùdù Grammar School àti Prof Catering School alágbàdo Èkó mọ ti Omolabake Oluwagbemisola aya Balogun ọlọ́jọ́ bí wípé èèyàn ni kì í ṣọ̀rọ̀ àwàdà. ẹ wo èmi fọlá ọkọ rẹ kí ọ o Balogun àwọn ọmọ rẹ ti débí bẹ̀rẹ̀ látòrí Gbọ́láhàn Adéọlá Pápá àti Kídó Káṣì ọmọ eré làwọn wọ̀nyí jẹ́. Tẹ́wọ́ àdúrà rẹ̀ àjẹdálẹ́ ni fún ọ fún oúnjẹ ọmọ. Gbogbo ẹgbẹ́ Progressive Club Ìjẹ̀bú Ifẹ̀ náà ti ránṣẹ́ àdúrà wá. Ìyá ẹgbẹ́ ni òní rántí ọjọ́ àbí ọ September 14 lọ́dọọdún bú sẹ́kún máa ṣàmì àdúrà. Àní àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ń kí ọ fún tọjọ́ tí wọ́n bí ọ. Bẹ̀rẹ̀ látòrí baálẹ̀ òun olùṣọ́ àgùntàn lẹ́kọ̀ọ́ ilé pẹ̀lú Ṣínà Ṣúlàlú wọ́n ti ní ìwà aṣọdúnmọ́dún. Àwọn àbúrò rẹ̀ bíi Ọmọláyọ̀ Ẹ̀bùn Olúwa Mọ́dúpẹ́ àti Olúbùkọ́lá wọ́n kí Oluwagbemisola aya Balogun. Àwọn wòlíì nínú ìjọ World Bible Seraphim Church ní Isapodo Ijebu Ifẹ̀ bẹ̀rẹ̀ látòrí Olúṣọlá Kówópé Aláyọ̀gbẹ Ṣọlá Adésọyà Baálẹ̀ Kàsímù Ẹ̀rí Jésù Wòlíì Ṣọlá Bàbá Àtèlè àti ìyá àjọ pẹ̀lú gbogbo ìjọ pátápátá ni wọ́n ń kí aya Balogun wípé ire owó ire ọmọ á wọlé wá bá títí dọjọ́ ayé gbogbo. Lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí Oluwagbemisola Omolabake ò ní sọ́nà ní ayé kò ní sú ọ kò ní rẹ̀ ọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ó yá o níbi agbébí ọ sí Isapodo ní Ìjẹ̀bú Ifẹ̀ yá ó yá ẹni ṣò ń bẹ́ẹ̀. Ọmọ Isapodo ẹ̀kí lápò ọmọ abogun dárò ọmọ lọ́bọ̀ ńlá Isapodo tó fi bí ẹrú tí wọ́n fi bọ́mọ tí wọ́n fi bọ́ba tí wọ́n fi bí ìjòyè tí wọ́n fi bí olórí ìláwọ̀ òfin ọba. Ọmọ eréke àṣà níbi àṣà ìgbéǹṣà àwọn ara wọn ọmọ atẹniwẹjọ kẹrìnú ọ̀rọ̀ má bá rọdà alẹ ní ojèrè. Ìjẹ̀bú Ifẹ̀ níyà o Omolabake o ọmọ wádé ọmọ ẹyẹdì ọmọ Isapodo ọmọ nísàpòdo méjì ọ̀kan nífẹ̀ ọ̀kan nísọyìn ọmọ kò gbódé ọgọ ìbíran èrè àgbo ọmọ wọn nífẹ̀ òdáyé níbi ojúmọ́ gbé ń mọ́ wáyé ọmọ mẹ́sàn Ifẹ̀ tilẹ̀ wá ń pẹ̀lẹ́ o ní ṣìṣe ó yá o nínú ilé yèyé rẹ̀ lẹ́yìn ẹ̀dì ọmọ balúfẹ̀ lẹ́yìn ìdì ọmọ òwúntọ́ olúfẹ̀ ọmọ dáṣọ tọ́lẹ̀ olóògbé ọmọ olúpòpò dáadájà tán ọmọ owó èso lóko bí ẹ̀wẹ̀lẹ̀ aya wọn ní Igbooye rèé o ọmọ afọ̀gbàrá ṣe bájáwò onílẹ̀ oyè orí kọjá àgbò tí ń koko ìṣán ọmọ ẹlẹ́gbẹ̀rún ìdẹ́gbẹ̀rún lẹ̀kẹ̀ òróró lẹ̀kẹ̀ tadétadé o ní ṣìṣe ọmọ ògbójú ọdẹ tí mẹ́kùn lóòyẹ̀ ọmọ adáṣọ sílẹ̀ ẹ̀kọ́yè ehun ní jẹ ọmọ akórógbó bọ̀rí ọmọ akóbi ìbòòṣà wẹ́ẹ̀nì tí o Happy Diamond Jubilee Omolabake Oluwagbemisola aya Balogun JP lẹ́yìn ọjọ́ bíire èyí wàá ṣe 70 wàá ṣe 80
wàá ṣe 90 títí wọ 100 jù bẹ́ẹ̀ náà. aṣọdúnmọ́dún wo aṣoṣù mọ́ṣù Ọmọlàbákẹ́ gbogbo September 14 lọ́dọọdún ò ní dìbàjẹ́ láéláé long life and prosperity. bí wọ́n bá wá bí pé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.